ohun tó ń fẹ́ ni pé máa rí gọ́ọ̀dù wọ́n fẹ́ Fúlàní kẹta tí ó ṣe ilé bàbá wọn. ó dé jíjẹ́. tó tẹ fẹ́ ni ẹ fẹ́ bẹ́ẹ̀ fún ilé kúkà wọn bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwa kúrò ní gbogbo ibi tá àwọn Fúlàní yẹn tá a rí wọ́n ti pọ̀ jù. àyè gba Fúlàní àti bòròdó mi sábẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ wọ́n pọ̀ jù. àṣà lé wọn gan alé wọn gan alé wọn tán fìlú wọn lẹ̀ wọ́n fi lé wọn lẹ̀ àwa lọ bá Sẹ́ríkì wọn gangan àwọ̀ àkúrà táàbì dé ọ̀dọ̀ Sẹ́ríkì wọn ti kó mọ̀dọ̀ wa wọ́n kó mọ̀ jáde kádà kó káyà ké kó gbogbo ẹ̀ wọ́n dúró gan wọ́n wá ní wọ́n kó fúnpá wọ́n wá ní gbogbo ẹ̀ kó lọ́wọ́ yìí àwọn àdó ti àpà gbogbo ẹ̀ náà ṣẹ́kọ̀ọ́sì. òṣà ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ìta bá pa gbogbo yìí afẹ́bí yìí sọ àwọn bàbá alẹ́ nu àwọn ní ti pa yìí àkọ́kọ́ jọ sọ̀rọ̀ afọ yìí ní ọjọ́ méje èní Friday jọ Friday tí ń bọ̀ àfẹ́ bá Fúlàní kankan gbogbo bí wàá sọ fún Sẹ́ríkì rẹ̀ wọ́n Sẹ́ríkì gbọ́ mi ọ̀gbọ́ òṣèlú ọ̀gbọ́ Sẹ́ríkì Fúlàní sọ gbọ́ mi àbọ̀ ọ̀gbọ́ olóńgbọ́ Sẹ́ríkì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bàbá mi gbogbo àmọ́ yín gbogbo ọ̀nà tẹ̀lé mi àjọ débẹ̀ ni ká pọ̀ lọ́bẹ̀ mo dẹ̀ sọ fún pé tó bá di ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ tó bá kí Jímọ̀ lu yìí ọgbà nínú Jímọ̀ lọ́gbà dọ́rùn ilẹ̀ ní sọ̀rọ̀ kábíyèsí ilẹ̀ ní inú sí bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́ ọ̀rọ̀ onídìíkásẹ̀ máa wá ní pé ṣe fọwọ́ sí abẹ́ ìfọwọ́ sí àmọ́ tó ń ta bá ṣe fọwọ́ sí tó ń fọ́ yìí náà adé ọ̀dọ̀ kábíyèsí wa ní tápà náà wọ́n láwọn ọ̀fẹ́ Fúlàní kankan àti gbogbo lórí pé àwọn òró orun so ti sọ àwọn so wá sí wáwá pẹ̀lú yìí àwa la ní ẹ̀yin lẹ́sìn ní wa ẹ jọba lórí wa ẹ sì jọba lórí àlàáfíà lù tí ó bá sí àlàáfíà lù ọkàn tí gòkè balẹ̀ àwọn bẹ́ẹ̀ bí ẹ̀yin náà sí pé ṣé èyí sì fẹ́ kí Fúlàní wà pẹ̀lú yín àti bòròró ni àbẹ́yìn náà fẹ́ wọn mọ́ béèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn. kò ṣe ọmọlúwàbí ọ̀rọ̀ ọ̀pọ̀ àkàwé ẹ̀rí máa pọ̀ ọ̀kàkàwé kan àlùfẹ́ tí náà ní. òṣà yìí wà bọ́dọ̀ mi ìgbò òṣà egun abadani ó pọ̀ abáwá jágúdà obì ó pọ̀ gan-an ayábúrẹ́ ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ní jagun olórí wa ń lo ayétẹ̀ ń bí báyìí ẹgbọ́n tí kábíyèsí sọ dáadáa a dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ lẹ́yìn àti Sẹ́ríkì yẹn ohun tí kábíyèsí sọ yẹn sẹ́ fọwọ́ sí bẹ́ẹ̀ tẹ́bá wá ní nọ́mbà Sẹ́ríkì lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe jọ rẹ̀ ẹ sọ fún pé mo fi Ọlọ́run tó lẹ̀ mí mi búra tó bá di ọjọ́ Friday ń bẹ̀ yẹn wàláyé mo fà ń lè lẹ̀ búra wọ́n gbèsè ni o àní sọ̀rọ̀ ká mọ̀ sí gbogbo alágbára tó bá mọ̀ ní Fúlàní ẹgbẹ́ kọ́mọ̀ fi mí ṣeré o kọ́mọ̀ dán mi wọ wàláyé àwọn bàbá mi ti pàṣẹ fún mi o wọ́n dẹ̀ sígun jagunjagun ní sábà pé wọ́n sígun àwọn ọ̀fẹ́ Fúlàní mọ́ nìyẹn ẹ pe nọ́mbà rẹ̀ ẹ sọ fún bẹ́ẹ̀ èmi Fúlàní ti sọ fún yóò sọ pé mo ti wá dòun agbàbọn wọn gan wa agbàbọn wọn sínú ọkọ̀ wa wà tọ́ta wọn àgbà kó lè mọ àtàwọn àdá wọn àáké wọn gbé ẹ lágbà lọ́wọ́ wọn kó lè mọ̀ pé àwọn òbí bá wà jà ṣùgbọ́n àfẹ́ wa pa yín ni afẹ́fẹ́ wa pa yín ẹ̀ ní dúró so àwa fún yín wọ́n ní pé kẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ bàbá wa ni ẹ wá pe nọ́mbà rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe súnmọ́ pé ohun táwọn ọmọ wa sọ yẹn o àwọn àbúrò mi sọ yẹn wọn ó ṣe bẹ́ẹ̀ o wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ kókó lórí ilẹ̀ bàbá wa. Ìgbòho! Ìgbòho! ó jẹ́ tábà tí kọ́ láàárọ̀ Friday tí kò ọ̀dọ́ yẹn láti ti balẹ̀ síbi àkì orí pé àkọ́bẹ̀ owó tó kù mọ́ gbogbo ẹ̀ tí ò lọ kọ́ láì lóko ẹ̀rọ ọmọ ìyá orí pé tí ẹ bá lógun tí ẹ máa kẹ́rù ẹnìkan tó ní jalè ọkọ̀ ní ìjọba máa jẹ ìjọba ọ̀pá wa.
gbogbo ohun tá a bá kó àwọn bàbá náà ní o gbogbo ohun tá a bá kó lórí ilẹ̀ kábíyèsí ní òun ló ní nǹkan rẹ̀ gbogbo àwọn ọmọ tó ti gbé tó ti jí gbé tó ti náwó fún wọn ohun mímọ̀ lu wọn náà bá tà ní wọ́n fi di owó wọn kábíyèsí ó mọ bí ó ṣe torí jọ Friday yẹn gbogbo ohun tó bá ní màá kó èmi wọn sọ bẹ́ẹ̀. ṣé nǹkan tí mo sọ yẹn dàbí ẹ múra wálé àjọ náà ẹ ń tẹ̀lé wa débẹ̀ ńjọ yẹn. Bàbá Dàbí lọ́ba Ìbàràpá center Ìbàràpá náà a sì pàdé nígbà tí gbogbo wàhálà yìí lórí pé wọ́n jí wọn gbé tí wọ́n ìtọ́ pa àwọn elépo ló ti yé yín àwọn àṣepàdé nítorí pé kára wà ní gbọ́ra kára wà ní gbẹ̀gàn àtiwá bẹ̀rù kò gbogbo àwọn lọ́bàá àtàwọn chairman àtàwọn àti káàdì kára rẹ̀ àtàwọn kábíyèsí àtìlẹ̀ ni wọ́n ti wọ́n balẹ̀ sí fún bí àṣewájú. wọ́n ti ṣe méjì tó ti bẹ̀yà adẹnulẹ̀ wọn kan tó ti ibi tó ń gbé ìsìn kẹ̀kẹ́ tó ń ra bí láti tó ń bẹ̀ àwọn mi nínú gẹ̀gẹ́ bẹ̀ yẹn àwọn ìlú yẹn gan. ní ọwọ́ ọgbà tí mo ní fọmíṣẹ̀ tí mo tó wá ń gbọ́ alàgbà kọ́ ọ̀rọ̀ wa kílù lágbà wọ́n tún wá kó lọ kónkó yẹn. àwọn àgbẹ̀ láti kóńkó mo bá wọn nílò yáàdé àwọn tó mẹ́fà tó tó bẹ́ẹ̀ là ń wá rọ́ sílìsì bámi tọ́jà bí ẹgbẹ́ ọjà sẹ́rí àti sọ fún sẹ́ríkì wọn pé bámi àti sọ fún sẹ́ríkì wọn pé Friday àárọ̀ Friday láti jíde gbogbo kónkó àti kónkó àwọn gbòde anywhere ní wọn bí wàá mọ àdèkò àfi èyí tó bá mi sì gidi ní kó dóde wá àfi tí o bá sí gàá ní wọ èyí tó bá mi sì gidi kó dóde wá ń jọjú. àdèbẹ Eku Abadabi. Ọ̀gá kan ọmọdé púpọ̀ ẹjọ́ nínú àwọn tí a gbọ́ pé àwọn àmì ìdádúró ní ìgbàlódé ọjọ́ tẹ́lẹ̀ àwọn bíi 46 àwọn Fúlàní tí wọ́n ti gbé bọ́ bí aago mẹ́wàá wọ́n ti fún gbàgbọ́ wọ́n ti fún wá bí wọ́n ti fún lọ́ọ̀ bàjẹ́. wọ́n ti fún wọn lẹ̀ ẹ kò ní ẹ̀ kábíyèsí ọ̀dà wà ní pé fún wọn lẹ̀ àti ká lé wọn kápá fẹ́ wọn mọ́ ká fẹ́ wọn mọ́ ni òun làlàáfíà fi lè wà torí bí wọ́n bá ti jókòó ẹgbàgbé wọ́n fẹ́ gbà bẹ̀ ni. bẹ́ẹ̀ ni èrè náà. yẹn sàkábẹ́ adébẹ̀ yẹn sàkábẹ́sì Friday àárọ̀ láti jíde àwọn ọmọ olùkọ́ mọ gbogbo nu gà wọn yẹn sáré kan dóde wà àjọ wọ gbogbo bẹ̀rù oníwọ̀n ní ọmọ Yorùbá tó bá dẹ̀ dalẹ̀ ilẹ̀ ó mú gbogbo ló bá dalẹ̀ kábíyèsí nu ilẹ̀ ó mú tó bá dalẹ̀ ilẹ̀ ó mú. Bàbá Dàbí àgbà. Ọ̀gá kan ọmọdé 1 million. Ó ṣàyẹ̀ fún Bàbá Dàbí. Ó ṣàyẹ̀ bàbá. Ó Bàbá Dàbí. Ẹ̀kọ́ Bàbá Dàbí. wọ́n lẹ̀ ẹ̀dọ́ jà sà wọ́n lẹ̀ ẹ̀dọ́ jà. Bàbá Dàbí ó pọ̀ gan. Ẹni tó bá gbé jìgìdì mi ní kó dúró. Gbé adélé wọn lórí. Fúlàní wọn ń pàṣẹ. Fúlàní wọn ń pàṣẹ. Wọ́n lè má ní ní jìgìdì kó dúró jẹ́lẹ́jẹ́. Fúlàní wọn ní ní jìgìdì kó dúró. Orí kíni. Friday àárọ̀ láti dídé láàárọ̀ tó gbà tó bá fi di abẹ́ láti wọ gbogbo everywhere láti lé wọn tán ní. Alága Jábélé yẹn ibi ìjẹ̀bùpà ló ti wà lọ́dọ̀ wa. ọmọléwu òòtá ọmọléwu àgbáwo. Ẹ fọkàn balẹ̀. Aláìní. Ẹ múra alẹ́ àjọ ní kò dábẹ́ wàhálà tó wàhálà pẹ̀lú yẹn. Kábíyèsí.
kábíyèsí. Iṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ mà. ẹ ṣe o. ẹ kú ara ló.